ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ti kọjá ayé, bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ tàbí ẹ mọ́ wò mí ìran o, yóò sọ̀rọ̀ Gbàjarè, èròyà, káyé ó wá dákun ká bá ní dá sí i. Mo rò wípé ní èrò tèmi, èmi ò gbàgbọ́ wípé ògédé àwọn Fúlàní ni wọ́n ń ṣiṣẹ́ ìjínigbé yìí. Torí oríṣiríṣi nǹkan la ti kà nípa ọ̀nà tí wọ́n fi máa ń mú àwọn tí wọ́n bá ń gbé sùmọ̀mí. Ìyẹn tó bá ṣe wípé lóòótọ́ àti òdodo ni ìjọba fẹ́ mú wọn. Ó ti tọ́jọ́ mẹ́ta tí wọ́n ti ń gbẹ̀yìn báyìí tí wọ́n ń gba owó. Àwọn owó yìí wọ́n sì rí iná láàrin ara wa. Ẹ̀wọ̀n ò sì gbá wọn mú. Ó hàn gbangba wípé ìròmí àwọn tí ń ṣiṣẹ́ láabi onílù wọn ibẹ̀ ń sàlẹ̀ odò. Wọ́n ti wá ń ṣe. Ó wá jọ pé àwọn gan ti wá sọ di iṣẹ́. Wọ́n ti wá tún mú lọ́kùnkúndùn, ṣe mọ̀ wípé bíi 10, bíi 20 òun là ń gbọ́ tẹ́lẹ̀. Àmọ́ láàrin ọ̀sẹ̀ yìí, àwọn eléyìí tí àkọsílẹ̀ ti fi hàn tí ò máa wo èèyàn míì táwọn ẹbí wọn gan ò lè sọ ní pàtó bí wọ́n jí wọn gbé ní o, bí wọ́n fi wọ́n gúnṣẹ́ ní o, bí nǹkan táwọn ẹbí wọn ò lè júwe wípé pàtó ibi báyìí lèèyàn àwọn wà. Àwọn èyí tí ẹ̀rí fi wà bí àwọn ajínigbé fi ní gbawó ni wọ́n jí gbé. Láàrin ọ̀sẹ̀ tá a wà yìí lásán, wọ́n ti lé ní 200. Wọn èyí sì wá béèrè owó kéékèèké o. Gẹ́gẹ́ bí àwọn àkọsílẹ̀ tí èmi ti rí, ibi tí wọ́n ti béèrè owó tó kéré jù ni wọ́n ti béèrè mílíọ̀nù 10. Ǹjẹ́ wá mọ owó ẹni wọ́n ti béèrè mílíọ̀nù 10 ọ̀hún? Ọwọ́ ẹbí arákùnrin Ayọ̀túndé Ọbátúyì, ẹni tí ó lọ sí ìlú Àkúrẹ́ fún ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè ọmọ rẹ̀ yẹn convocation, ó sì padà sí Kábà, òun ni wọ́n jí gbé láàrin ọ̀nà. Wọ́n wá pe àwọn ẹbí ẹ̀, wọ́n ń béèrè mílíọ̀nù 10. Bí wọ́n sì ṣe ti ń ṣẹlẹ̀ ṣáájú àsìkò ìwé yìí, ilé ìjọsìn tí wọ́n lọ fi ìbọn ba pẹpẹ àdúrà, tí wọ́n fi ìbọn tú gbogbo àwọn tí wọ́n ń sá lọ sí inú pẹpẹ pẹ̀lú ìgbàgbọ́ wípé àwọn ò rí ààbò ńbẹ̀, tí wọ́n tún lọ ibẹ̀ lọ wọ́ gbogbo wọn jáde. Ǹjẹ́ ẹ gbọ́ wípé wọ́n ti béèrè owó lórí wọn? Wọ́n ti béèrè. Wọ́n béèrè 300 mílíọ̀nù lórí àwọn èèyàn 37. 37 ó ní àkọsílẹ̀ ti fi hàn báyìí pé wọ́n rí oníye èèyàn tí wọ́n gbé lọ. Wọ́n sì dẹ́mi èèyàn 3 légbodò kí wọ́n tó bẹ̀. Àwọn kan ní 3 ni, àwọn kan ní 4. Ìbáà ṣe 4, ìbáà ṣe 3, gbogbo àwọn ẹni náà ní èrò fúnlé ayé wọn. Wọ́n ní àwọn nǹkan tí wọ́n ti sọ pé àwọn fẹ́ ṣe ní ìjọ́ kejì. Ẹlòmíì kẹ́ni kóun sáré wo ilé ìjọsìn kóun padà wá kóun wá ṣe nǹkan ni. Tí gbogbo wọn ti kàgbà kó burúkú yìí. Tó bá wá ṣe wípé kì í ṣe wípé ìròmí wọn ti ń jó, ó ní onílù lálẹ́ odò látijọ́ tí wọ́n ti ń gba àwọn owó yìí. Ẹ rí i pé ibòmí àti ẹ̀ lákọsílẹ̀ ìmí ìgan tí wọ́n tún gbowó, tí wọ́n nítorí ipá àwọn tí wọ́n gbowó bá fi ọ̀rọ̀ tó ọlọ́pàá létí, tí wọ́n tún padà dẹ́mi àwọn èèyàn légbodò, wọ́n sì ná àwọn owó yìí. Títí di àsìkò yìí, kò sì tíì sí àkọsílẹ̀ tó níye lórí pé iye àwọn èèyàn báyìí lọ́wọ́ ìjọba ti tẹ̀. A sì sọ wípé àbí ṣòro. Mo rò wípé níbi tí ó dé báyìí, igbe Gbàjarè, gbogbo ibi tí a bá ti lè rí ààbò báyìí, ó ní ọ̀rọ̀ kan láti ké Gbàjarè sí. Ìjọba ó dákun, kí wọ́n mú kinní yìí lọ́kùnkúndùn. Ṣé ẹ mọ̀ wípé ti eruku là ń jẹ lẹ́nu tá àti ìlọ́mì, tá a tún ti gbọ́ ti St. Mary Catholic School ní Niger, níbi tí wọ́n ti jí àwọn ọmọ tí wọ́n lé ní 100, tí wọ́n ti jí wọn pé èyí ò là ń yẹn jù láṣẹ tó ń sọ pé báwo lè léyìí ṣe àwọn ọmọ àti àwọn òṣìṣẹ́ St. Mary Catholic School Niger tí wọ́n gbé. Àkọsílẹ̀ fi hàn wípé wọ́n lé ní 100. Ẹ wo àwọn ọmọ ọlọ́mọ púpọ̀ ní àsìkò táwa yìí, a ò mọ orúkọ táwọn ọmọ òun wà. Ìdí tí tó jẹ́ ẹ̀rí wípé ó ká mi lára, mò ń bọ̀ ogun, mo ní fáànù, ṣùgbọ́n bí ó ṣe ń jó mi, bó ṣe ń dùn mí tó. Àwọn ọmọ kékeré, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí, àwọn ọmọ tó ṣe pé alásàjẹ ni wọ́n, ó lójú nǹkan tí wọ́n ń jẹ. Láti ìjẹta tí wọ́n ti wà lákàtà wọn báyìí, kí la mọ̀ tó ti ṣe wọ́n. Ẹ má jẹ́ máa wò wípé àsìkò yìí kì í ṣe àsìkò tí ìjọba ó sọ wípé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ò ní kí wọ́n lọ mójútó, torí àwọn ti ní kí wọ́n ti ilé ẹ̀kọ́. Ẹ̀bẹ̀ là ń bẹ̀, ẹ dákun, gbogbo ẹni tí ọ̀rọ̀ bá kàn, ẹ dákun.
ẹ jẹ́ kí wọ́n tiẹ̀ ṣakitiyan láti dóòlà ẹ̀mí àwọn ọmọ yìí. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀, ẹ dákun, níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, ẹ jẹ́ ká wo pé àmọ́ nǹkan tí irú àwọn ọmọ yìí náà á dì lọ́jọ́ ọ̀la. Tá a bá wá fi wọ́n lẹ̀, táwọn agbénipamọ́ fi ní gbowó yìí, tá a fọkàn sí pé ó ní wọ́n gbà, táwọn ọmọ ọ̀hún bá pẹ́ nígbà tí wọ́n bá fi sáwó jọ, wọ́n lè ṣe. Torí ó lójú nǹkan tí àwọn tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké sí yìí, ó lójú nǹkan fún irú tí wọ́n ń jẹ. Ẹ jẹ́ ká wo ipò tí òbí kọ̀ọ̀kan nínú àwọn ọmọ yìí á wà. Ẹ jẹ́ á fi ṣe wípé wọ́n ní ìbà ṣe ní àṣẹwọlé yẹn fi nà ìyá ọ̀rẹ́ ẹni. Torí èyí ò fi wò pé tí mo bá tó ṣẹlẹ̀ tí n bá ṣe báyìí fún ẹni yìí, tí wọ́n bá ṣe irú ẹ̀ fẹ́mi náà, bóò ni ó ṣe rí lára mi. Wọ́n ní bàbá gégi nígbó, ẹ̀ á fọ̀rọ̀ rora ẹni wò pé kíní yìí tó bá ṣe èmi lókàn, báwo ni ó ṣe rí lára mi. Ẹ dákun, níbi tọ́rọ̀ dé yìí, ó ti wá àwọn ibi tí ó bá yẹ láti ṣe, àwọn ìgbésẹ̀ tó bá yẹ láti gbé láti lè gé ìyẹ́ àwọn tí wọ́n ń ṣọṣẹ́ yìí. Ẹ dákun, ẹ jẹ́ á gé. Mo ṣì ń bọ̀ o, torọ́rọ̀ pọ̀ ńlẹ̀. Ẹ ṣé púpọ̀.